junilọ́ lè juninu. lánàá nílùú Fèyí Kọ́gbọ́n wọ́n ti lọ gbé Ajagunlá Kìjì àgbàlagbà nínú àwọn alágbára ìlú Fèyí Kọ́gbọ́n. olórí ìlú Fèyí Kọ́gbọ́n ló ní wọ́n lọ lè gbé a. nígbà wọn ó sì lọ rè gbé Ajagunlá Kìjì tí wọ́n lọ ilé ẹ̀ gẹ́gẹ́ bí aago 4 ìrọ̀lẹ́ àná. ìròyìn tó ta wá lólobó ní ọtọ́ lọ òsíjú lẹ̀. dàtí tòṣe lẹ́yìn bá jà pítípítí àbọ̀bá wọn fa wàhálà. ọlọ́mọjà kúkú sàrà ni o. àwọn ọ̀nà ń sojànú wọ́n bojú wọn bí eégún. kábíyèsí Olódùmarè ẹ̀ ń juni lọ́ lè juni nù. ń tó fa wàhálà sí Ajagunlá Kìjì lọ́rùn. ẹ rí i pé kábíyèsí ọba ìlú Fèyí Kọ́gbọ́n ti ní wọ́n laago wípé ẹnikẹ́ni tó bá rí mú láàyè tàbí tó bá gbé wá ọba àsòkú ọba àṣà àwọn ṣe ṣàdánkátà fún àwọn òfin lẹ́bùn tọ́jọ́jú. ẹ̀bẹ̀ wá pọ̀ lọ́tún lósì. wọ́n rán ni wá ní kò àwùsí. wọ́n rán ni wá ní dùrùmọ̀ àwùsẹ̀. wọ́n rán ni wá nílé ọ̀kẹ́kẹ́ tí méye erin fún àti ilé ọ̀dòdò tí dúrí ìlémè wípé Ajagunlá Kìjì yẹ fi ilẹ̀ kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí. wọ́n ní yájú sọ́ba ni ó ń dìtẹ̀ mọ́ba àti ẹ bá bẹ̀bẹ̀ ní kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́. wọ́n ní ẹ fílẹ̀ ẹjọ́ máa ṣe fàájì lọ. ẹ̀tọ́ ọdún kan ó lé díẹ̀ báyìí. tí ẹ ti kéde wípé wọ́n ń wá Ajagunlá Kìjì. nígbà wọ́n parí ọ̀rọ̀ rẹ̀ lábẹ́lẹ̀. ọba ní ọmọ rìn kọ́ máa yan. ṣùgbọ́n kọ́ mọ́ fa wàhálà o. ohun tó agbọ́pọ̀ fa wàhálà sí lọ́rùn. ó ní wípé wọ́n ní à ń tàkùrọ̀sọ nílé ẹlẹ́mu. ọlọ́mọ kan bẹ́ẹ̀ etí ọba ń lé etí ọba lóko. níbi wọ́n ti ń tàkùrọ̀sọ. lóní kíni ńlọba ìlú Fèyí Kọ́gbọ́n ṣe fóun. àwọn làwọn ń bẹ lẹ́yìn orò tóró fi ń dún. ọ̀túnba ìlú Fèyí Kọ́gbọ́n kò sí ní tí ò fi wé tán. ọmọ etí ọba ń lé etí ọba lóko wọn ló tún fa aago fún pé ha ń tẹ̀ ń sọ yìí ẹ má jẹun ọgbọ́n níta ni ó gbé òun. ẹ ń bá wa ní kí n là á ṣe hàn. wọ́n ní ọba ìlú Fèyí Kọ́gbọ́n a gbọ́dọ̀ ká gbéra bẹ́ẹ̀ ká máa wo kínní níran. wọ́n ti palẹ̀ mọ́ rẹ̀ wọ́n sì gbé lọ. tẹ́ ẹ bá gbàgbé nígbà wọ́n kéde wípé wọ́n ń wá Ajagunlá Kìjì. wọ́n wà lára àwọn tí ẹ bá bẹ̀bẹ̀ lórí rédíò. wọ́n sọ wípé tá a bá rojọ́ kan jà ká tún máa rojọ́ kan ẹ̀rín ká máa rojọ́ tá a ṣoore fúnra ẹni. mo ní níjọ́ tí ò séjì tí ò sójò ìjọ́ tilẹ̀ dòòyè tí a ní kọjò ń sú tọ́jò ń sú tọ́jò ń sú dẹ́dẹ́ tí wọn ò mọbi tí ó rọ̀ sí ní gàngàn. mo ní Ajagunlá Kìjì ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. ó rò pé gbogbo ẹ̀ náà ní kábíyèsí ìlú Fèyí Kọ́gbọ́n gbọ́. pé fílẹ̀ àníkẹ́rù ọ̀sẹ̀ ẹ̀rú sá àníkọ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ọ́ da tọwọ́ rẹ̀ kílẹ̀ tún wá ní ó ṣe gbọ́ngbà wúrúwúrú àkíní ìmọ̀ tó ń rúra bọ̀. ìbá tún ti wá lè tó bẹ́ẹ̀. tí ọba ṣe ọ̀tún ọba ìlú Fèyí Kọ́gbọ́n tó mú mọ́ ọ̀túnba ìlú Fèyí Kọ́gbọ́n wo àtọ̀rìnrìn wá ni. ẹni ó juni lọ ó lè juni. kábíyèsí Olódùmarè. níjọ́ tí dàṣẹ́ ń bẹ lọ́wọ́ gómìnà Isiaka Ajímọ̀bí ọmọ kan jórí mi Yọmí wọ́n jọ ń falà káàdì láàrin ara wọn. òun ń jà fáráàlú tí ò ṣeé jà fún tó ṣe pé bẹ́ẹ̀ yẹn bá kú wọn pàṣẹ ju rẹ̀ pọ̀. ajàjàgbara ní ń jà fáráàlú. wọn àti gómìnà wa gbé pẹlẹgì kaná. orí mi Yọmí ọ̀dà bí eléfẹ́ lórí afẹ́fẹ́. àìmọye ìgbà ní tiléeṣẹ́ rédíò títí ń sọ̀rọ̀ pa. wọ́n yọ ń rédíò bí ẹni yọ jìgàǹgbà mi. wọ́n fi ẹ̀sùn tó lágbára dá lágara. wọ́n ní kọ́lọ́ rẹ̀ kàwé símọ̀ rẹ̀ wípé kímọ̀ rẹ̀ ó lè bá a kún. láyé òde òní tí mẹkáníìkì tó bá lè sọ̀rọ̀ dáadáa ti ń sọ̀rọ̀ lórí rédíò. wọ́n ní bóun ọ̀bá gba dìgírì kọ́lọ́ lè gba àmì ẹ̀yẹ wá. wọ́n má jọ sọ̀rọ̀ rédíò mọ́. orí mi Yọmí mú mọ́ra ó sì gbéra. ó mú mọ́ra ó lọ rè é kàwé. àwọn èèyàn ń sunkún ó ní ẹ farabalẹ̀ bóni ṣe dáa tó ọ̀la yóò dáa jù bẹ́ẹ̀ lọ. ó gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú gómìnà jọ́nà. nígbà tí ó sáàfù ọba plẹ̀ sí kábíyèsí ọba ìlú Fèyí Kọ́gbọ́n àná lọ́wọ́. ìyẹn Isiaka Ajímọ̀bí. kí ló sì ṣe plẹ̀ lára àwọn ọmọ tí ń ṣàánú fún àwọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá tó kójọ. ìkan sàárẹ̀ ní sáré pé lóru dúdú. ó gbé mọ́tò rẹ̀ ń gbọ́mọ lọ ilé ìwòsàn. àárín méjì ọ̀nà ló dákẹ́ sí. níbi wọ́n ti ń gbé lọ pé ẹsẹ̀ àjà tíráì. àwọn ọlọ́pàá dá wọn dúró láì mọ̀ pé security report ti wà nílẹ̀ wípé ẹni báyìí ọ̀tá àjọba ni o. ẹni juni lọ lè juni nù. wọ́n gbà wọ́n mú lọ bárẹ́kè lókè Agodi. orí ìyá orí mi Yọmí orí bàbá rẹ̀ lọ yọ kúrò nínú ọ̀sùn. ṣùgbọ́n níjọ́ náà Ajímọ̀bí ó fi ọ̀pá ẹ̀rù ni kò fi nà. ọ̀pá ẹ̀rù a máa fi ni a kì í fi nà yàn. nínú kíjọba ó fi ọ̀pá ẹ̀rù tí wọ́n máa fi wọ́n lè mú yàn kí wọ́n jù àtìmọ́lé. wọ́n á ní ẹgbọ́n o èmi mo ní wọ́n sọ àtìmọ́lé o ẹjọ́ ọmọ jẹun gidi o nǹkan ọkọ̀ gbọ́dọ̀ mú o. bọ́ bá fẹ́ síìkì pẹ́rẹ́ ẹ gbé lọ síbítù kí wọ́n tọ́jú ẹ. ọ̀pá ẹ̀rù nìyẹn wọn ò pé ó kú wọn ò pé ó rùn. ṣùgbọ́n wọ́n fẹ́ mú nílẹ̀ wípé ooru rẹ̀ mú àwọn. Ajagunlá Kìjì wọ́n bá ṣe pọ́ ṣe mí sọ́nu ni. ìbá máa jọlá rẹ̀ títí tí wọ́n fi lo dáúlà ọdún mẹ́ta ìtàn.
lọ́rùn nígbà òní fi pé nítorí ju orí mi yọ mí dé ni wọ́n ń jẹun wọ́n mu ọwọ́ ń lò bí ọmọ lónìí bó ní ṣe dáa tó ọlá rẹ yóò dáa jù bẹ́ẹ̀ lọ ẹni jìyà ní jọrọ̀ bó ṣe pẹ́ tó wọn ò kúkú jọ lọ ilé ẹjọ́ kí wọ́n dá lẹ́bi àbí wọ́n dá láre wọ́n kàn fà jùlọ hàn tí gbogbo èèyàn náà sì mọ̀. ta ni gapá síjọba lónìí ẹni ọba wà nípò ẹbí orí mi báyìí bí mo ṣe tó yìí wàláì bí wọ́n bá fọmọ tó ẹ̀sẹ̀ jáde secondary school tó wá sáàfù Lágelú tí wọ́n bá fi ṣe producer mi yẹ́sà ni wọ́n máa sọ tó ní mọ́ wọnú mọ́tò mi kí n mọ́ gbádùn tó ní mọ́ lo dáúlà mi tí n bá kó òun wájú ẹ̀ ẹni juni lọ ó lè juni nù ajuni lọ ó lè juni síbikíbi tó bá fẹ́ àní láti fi kọrin tẹ́lẹ̀ mọ́ fojú dìyàn lẹ́nìí. èló lọ gbà lọ bàbá Ìjẹ̀ṣà. ṣé bàbá Ìjẹ̀ṣà lówó tó lè fẹ́ bèrè àfi tí n bá tún máa fún lówó. nítọ́jẹ́ ń wí bẹ́ẹ̀ ni pé ọgbọ́rọ̀ èrò pọ̀ níbo lẹ bọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà dé báyìí. ọpẹ́ ni fọlọ́run pé àpíìlì tá à ń ṣe lọ àti wà lẹ́nu láti bí ọdún kan tá à ń ṣe pẹ̀lú ìjọba Èkó látàrí pé ẹ mọ̀ pé gbogbo ẹjọ́ tí wọ́n dá kò sí ẹ̀rí pé bàbá Ìjẹ̀ṣà bọ́mọ sùn wọ́n ní kò jẹ̀bi yẹn ìdí tí wọ́n ṣe rán lọ sí ẹ̀wọ̀n gbére nìyẹn tí ìjọba Èkó ń béèrè fún àmọ́ ìta ń jà lórí ẹ̀ òun ni pé ẹni is guilty of sexual assault of a minor àmọ́ gbogbo ẹ̀rí ló wà nílé ẹjọ́ pé wọ́n pè wá kó wá ṣe fíìmù ni ọmọ tó pè náà ó jẹ́wọ́ nu kóòtù pé fíìmù lọ sọ fóun pé kóun bá bàbá Ìjẹ̀ṣà ṣe kò ń ṣe actress skit ni wọ́n pe bàbá Ìjẹ̀ṣà ní princess pé gbogbo ẹ̀rí tó dẹ̀ fi pè wá fi ṣe fíìmù wà ń bẹ̀ then tí ó dẹ̀ tún ṣe mí káyéfì tèmi tiẹ̀ ń tẹ̀sán wọn nítorí yẹn ọwọ́ àpìlì nìyẹn wà òun ni pé kí ló dé tí wọ́n bò ẹni tí ó bá ọmọ yẹn sùn tán rí àtọ̀ ẹ̀ lára ẹ̀ kí ló dé tán ní kẹ́ni yẹn máa rìn lọ free nítorí wọ́n jọ mú wọn papọ̀ ni ọlọ́pàá ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n dẹ̀ ní ìwọ arákùnrin Dàmọ́lá Adékọ́lá ni ọmọ ife ẹ̀sùn kọ̀ pé àtọ̀tọ̀ bá lára àwọn yìí o kò ń ṣe ti bàbá Ìjẹ̀ṣà o bàbá Ìjẹ̀ṣà ò bóhùn sùn ṣùgbọ́n àwọn tó ń bóhùn sùn ni bọ̀dá Dàmọ́lá ìyẹn Dàmọ́lá Adékọ́lá. ẹ má dà á kọ. máa dárúkọ kò ń ṣe nǹkan tó bò àti security ilé wọn tó ń jẹ́ Òkèlè àwọn méjèèjì yẹn rìn láyọ̀ àtàláfíà so gbogbo yẹn lèmi ń bá ẹ láti rí pọ́n gbé àwọn ẹni yẹn wá torí kí ni ìdí tẹ́ni yẹn ò ṣe wà nílé ẹjọ́ torí pé kò ń ṣe pọ́n fẹ̀sùn kàn nìkan òun náà jẹ́wọ́ ọlọ́pàá gbé wọ́n dé arrest ẹ̀ so in the same case same victim same why tẹ́ni yẹn ṣe ń rìn free ọjọ́ orí ọmọ yẹn ò kì í ṣe 14 tí wọ́n pè àgbàlagbà ni. ọmọ ọdún mélòó ni. wọ́n pè 14 ṣùgbọ́n tó fi ṣe gbogbo ẹjọ́ yẹn ordinary birth certificate wọn mú wá láti prove ọjọ́ orí ẹ̀ ìyá ọmọ yẹn dẹ̀ ń wá kóòtù léraléra kò hàn mú síta lábẹ́ òfin tá a bá rí birth certificate ẹni tó bí ọmọ gangan tàbí àgbàlagbà tó wà bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́rìí tá a bá rí yẹn kọ́ ṣe test àrí birth certificate ìyọmọ wà bẹ́ẹ̀ wọn ti síta kó wá jẹ́rìí wọn ṣe medical gbogbo yẹn is part of those things tí à ń fà lọ pẹ̀lú appeal wọ́n dẹ̀ ti ṣe gbogbo appeal tán ìdájọ́ là ń dúró dè báyìí kọ́ bá dà yẹn pé yàn ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ọwọ́ judiciary nìyẹn wà. èló lọ gbà lọ bàbá Ìjẹ̀ṣà. ṣé bàbá Ìjẹ̀ṣà lówó tó lè fẹ́ bèrè àfi tí mi bá tún máa fún lówó. nítọ́jẹ́ ń wí bẹ́ẹ̀ ni pé ọgbọ́rọ̀ èrò pọ̀. ẹ mọ̀ pé ilé ayé yìí ọ̀nà ilé la ti ń kẹ̀ṣọ́ ròde. lákọ̀ọ́kọ́ náà máa sọ pé èyàn ò gbọ́dọ̀ fọwọ́ kan ọmọ kékeré àmọ́ the depth we owe every child is protection. ohun tó bá ti mú wọ ìyá gangan torí pé bóyá àánú ń bí ẹ o fẹ́ bá tọkùnrin kan jẹ́ mọ́dẹ gbogbo nǹkan kí nǹkan tẹ bá fẹ́ ṣe pẹ̀lú ọkùnrin ẹ má involve ọmọdé tí ibi tẹ bá involve ọmọdé túrú àwa bá wà ń bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́pàá tó bá dán wò tẹ́mi ò bá súnra mi wájú police station àfi tọ́lọ́pàá yẹn bá padà rí ẹ̀wọ̀n yìí ẹ gbọ́dọ̀ fi ọmọ kékeré dẹ̀yàn ẹ gbọ́dọ̀ kó sọmọ kékeré pé gbé ara ẹ sílẹ̀ mo fẹ́ kọ́ bá ẹ sùn kí n lè rí ẹ̀rí débi pé ìwọ princess wa lọ ń fi kámẹ́rà síbi kan is child pornography kò sẹ́ni náà lábẹ́ òfin adájọ́ ni o ọlọ́pàá ni o òbí ni o tó máa náà dídí ìfẹ́ rìkọ́ọ̀dù bó ṣe ń bá ọmọ kékeré ní àjọṣepọ̀ bóyá ń kiss ó gbọ́dọ̀ dánwò ẹranko gan ò ní fi ọmọ ẹ̀ dẹ ikú àbí kó fi dẹ jàǹbá so gbogbo yẹn ládẹ sí sọ fún wọn ìdí tèmi ṣe ń tẹṣọ wọn ni kò ṣe torí pé bàbá Ìjẹ̀ṣà nìkan bóyá wọn fẹ́ fìyà jẹ ni o bóyá ó ṣẹ̀yàn kan ni o akọjọ máa rán yẹn tó bá jẹ́ pé wà ní òfin wa tó bá ti ṣẹ̀yàn kan mo lè dẹ páńpẹ́ fún ẹ kí n dẹ̀ gbé lọ bá òfin ó yẹ òfin mo ti dẹ páńpẹ́ fún ẹ bá mi fìyà jẹ ibi tó wà ní òfin ibi tó wà kọ́ máa lò kájọ máa wúra wa àmọ́ ibi tó ti involve ọmọdé we must fight for it because tá a bá ti yanjú ẹ̀ a lè tẹ̀síwájú tẹ bá wo dáadáa sí ọmọ ọdún 12 13 ló fi ń ṣọmọ ọ̀dọ̀ wọ́n máa fi ọmọ kékeré máa tọ́jú ọmọ kékeré ẹlòmíràn fọmọ ọdún 13 máa fi máa tọ́jú àwọn òbí ẹ̀ ègún àwọn tí yóò jẹ́ sí kí Nàìjíríà tẹ̀síwájú nìyẹn òun ni gbogbo òṣòro tá à ń là kọjá kò ń ṣe olóṣèlú ni problem wa